Prophecy eléyìí tún ní agbára sà. Ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o, ẹ wá gbọ́ àsọtẹ́lẹ̀ ńlá tí Prophet Akogun Muyiwa Akogun tí wọ́n tún ti rí o lórí orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wò eléyìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ. Tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé onírúurú àwọn prophecy ni bàbá yìí ni wọ́n ti rí sẹ́yìn tó jẹ́ pé gbogbo ẹ̀ máa ń wá sí ìmúṣẹ ni o. Bó bá ṣe rí gẹ́lẹ́ báyìí ni ó ṣe wá sí ìmúṣẹ. Kí ni nǹkan tó tún rí nípa Nàìjíríà? Kí ni wọ́n rí nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu? Gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé. Ẹ bá ń súnmọ́ bí kẹ́ bá wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ sì máa bá ń comment kẹ́ máa like kẹ́ máa pín fọ́nrán káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dé ìnàpẹ́nu. Ẹ jẹ́ bá yín yí kíní sókè kẹ́fà balẹ̀ gbọ́ gbogbo àlàyé tí pásítọ̀ yìí tí wọ́n ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ní pé Ọlọ́run ti fi hàn àwọn lójú ìran. Ẹ má yí kúrò ńbẹ̀, Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. Ẹ kú kalẹ̀. Mo rí Nigerian flag. I saw Nigerian flag. Mo rí ẹ̀jẹ̀ ń kan lára ẹ̀. I saw blood stain on it. Bí ẹ̀jẹ̀ ṣe ń kan lára ẹ̀. And there were blood stains on it. Mo ní Olúwa kí ni ìtumọ̀? I said, Lord, what is the meaning? Adániwáyé sọ fún mi pé. My creator says, Wòlíì Akogun máa wo ìran yẹn lọ. Papa noticed this revelation. Bí mo ti ń wo ìran yẹn lọ. As I'm looking at this revelation, Bẹ́ẹ̀ ni mo rí áńgẹ́lì kan. I saw an angel Ó gbé omi lọ́wọ́. holding water. Bí ó ṣe gbé omi lọ́wọ́. As he's holding the water, Mo rí pé ó kì flag yẹn bọnú omi. I saw he put the flag into the water Ó bẹ̀rẹ̀ sí ní fọ ẹ̀jẹ̀. and begin to wash away the blood. Bí ó ṣe fọ ẹ̀jẹ̀ tán. As he washing the blood, Ó fà jáde báyìí. he bring it out. Mo rí pé ó tuntun. I saw it has now become a new one. Mo ní Olúwa kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ni ìtumọ̀? I said, the Lord, what is about to happen? What is the meaning? Olúwa ní by 2026. The Lord said, by the year 2026, Ẹ ò ní gbúròó kidnapping mọ́. you will not hear anything concerning kidnapping again. Orí pẹpẹ ni mo ti sọ̀rọ̀ yìí. I'm saying this on the altar. Wòlíì Olúmúyìwá Akogun ló kọ mi. That is my name. Ìran sọ̀rọ̀ ṣe kì í sọ̀rọ̀ dànù. Yes, sir. Listen, Mommy, Olúwa wípé the Lord says, fọ́nmọ́ máa fi di 2026. by the year 2026, Wọ́n wá ṣọ́ọ̀ṣì wọ́n gbé èèyàn. they enter the church, they kidnap. Wọ́n wá ibìkan wọ́n jíyàn gbé. They enter somewhere to kidnap. Olúwa ni wọ́n á yí lọlẹ̀ pátápátá. The Lord said to be redeemed. Áńgẹ́lì yẹn wọ́n sọ fún mi. The angel now tell me, Ó ní ẹ̀jẹ̀ tí mo rí tó ń kán lára ẹ̀. he said the blood that I see that is dripping out of the body, Tí mo rí tó pọ̀ yẹn. but I see that is many. Ó ní ṣùgbọ́n kí n gbọ́. He said, you hear me? Only there is one major banditry. Àbí kidnap ní kí n pè ní. Àbí ìjínigbé ní kí n pè. He said there's going to be a major kidnapping. Olúwa ní ìyẹn máa le gan. He said that one will be so powerful. A lè dé pé a ṣèkì orílẹ̀-èdè yìí. It will be so tough to the extent that it will shake the nation. Olúwa ní lẹ́yìn ẹ̀. The Lord said after that, Kò ní sí ìjínigbé mọ́. there will be no more kidnapping. Kò ní sí ìpànìyàn mọ́. There will be no killing. Bọ̀dọ̀ Olúwa sọ pé. But the Lord Èyí says, tó bá ṣẹlẹ̀ yẹn. the one that want to happen, A lè díẹ̀. it will be so powerful. A lè gan. It will be so powerful and tough. A lè gan. It will be so tough. Mo dẹ̀ rí ìgbà tó máa ṣẹlẹ̀. And I saw when it would happen. Àwọn èèyàn tún sọ pé Akogun tún bẹ̀rẹ̀ o. People will say, Papa, I've started again. Mo bẹ̀rẹ̀. I've started. Because Akogun is a global prophet. Yes, sir. Is a product prophet. Iṣẹ́ tá a bá rán ikọ̀. Kí n pa ikọ̀. Yes, sir. Yes, sir. Ọlọ́run bá ránṣẹ́ sí orílẹ̀-èdè. If the Lord sent a message to the nation, Kí orílẹ̀-èdè lè gbọ́. for the nation to hear, Kí wọ́n lè gbé ìgbésẹ̀. for them to take a step. Olúwa sọ pé wòlíì. The Lord said, prophets, Anything from February, anything from February, March, March, April, April, May. May, Ìjínigbé yẹn á le díẹ̀. the kidnapping will be so powerful and tough. Ṣùgbọ́n lẹ́yìn ẹ̀. But after that, Ẹ kọ déètì èmi. write down today's date. Ẹ fọ orúkọ mi sí. Write down my name. By 2026. The year 2026, Kò ní sí ìtàjẹ̀sílẹ̀ lórílẹ̀-èdè there yìí. will be no bloodshed in this nation again. It was Saturday.
èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí ọ̀nà àbáyọ ti dé o Vista Natural Eye Antioxidant Capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ́ fínra kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá Vista ló lè kojú ẹ̀ òpin ti dé bá cataract glaucoma blurry vision tàbí terry eyes Vista capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe àwọn dókítà sì ti fi òǹtẹ̀ lù òpin ti dé bá àìlèka bíbélì tàbí kùránù kákàwé díẹ̀ kójú ó máa ṣe pin tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì yálà o ní àrùn ojú ni tàbí o ò ní o lè lo Vista capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ tọmọdé tàgbà sì ni Vista capsule wà fún láti order fún Vista capsule ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022 àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà Vista Natural Eye Antioxidant Capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú. àdìtú 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 ètò kan tọ́lọ́wọ́ bá mi yọ́nú sí ètò tá a gbé kalẹ̀ láti kọ́ ọmọ aráyé lọ́gbọ́n ètò tá a ti tú àwọn àṣírí tó kẹnu tó fẹnu tó lọ́rìn àwọn àṣírí tó wà lábẹ́ aṣọ tí ń kọ́ni lọ́gbọ́n àwọn ìlàkọjá àwọn èèyàn tó kà màmá ó yá máa sáré tètè lọ sórí ìkànnì wa níbi tẹ́ ti máa jẹ̀gbádùn ètò àdìtú níbi tí a ti máa tú pẹrẹpẹrẹ àwọn àṣírí kò tán síbẹ̀ o àǹfààní tó wà fún gbogbo àwọn tó bá ń wo fọ́nrán wa láti ìbẹ̀rẹ̀ dópin gbọ̀n láti fi recharge card 1,000 naira ṣèfàjẹ́ lórí gbogbo fọ́nrán àdìtú ó yá tara ṣàṣà lọ sórí YouTube kẹ́sì tẹ àdìtú reality show rí pé o subscribe like comment share kó o sì má gbàgbé láti tẹ agolébẹ́tẹ́ tí bẹ́ẹ̀ o ní o máa ta olólobó wípé a tún ti ju àwọn fọ́nrán míì síbẹ̀ àdìtú ètò àwòkọ́gbọ́n.